ìgbà tó kọ́kọ́ tó dé táwọn fẹ́ bẹ̀rẹ̀ ó jókòó sórí ṣíà àwọn sọ pé kó máa bọ̀ ó ṣàn tẹ fóònù ẹ̀ ojú ń tì í wọ́n ní kó tó bá ṣe tán máa bọ̀ lórí bẹ́ẹ̀dì àwọn á sùn àwọn tí wọ singlet kan àwọn wọ́ sùn àbọ̀ ó wá paná láàrọ̀ gẹ́gẹ́ ó kó burúkú ń bẹ ní abẹ́ ọmọ yìí. àti ṣeun tí ọmọ yìí kó àwọn ní ìtọ̀ sókè nígbà tí ọmọ yìí tó kì mí mọ́lẹ̀ àti ṣeun ojú ń tì mí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o àmọ́ tó dúkẹ́ mi ò rí ojú yín mo sì mọ̀ pé ẹ̀ ní post a voice note mi àti ṣeun nígbà tí ọmọ yìí kì mí mọ́lẹ̀ ọmọ yóò tẹ òkú àgbàlagbà ní mí èmi tí mo ti wà ní 63 ọmọ tí mò ń sọ̀rọ̀ yìí tó bá pẹ́ sí kò lè kọjá 24 years old ọmọ wẹ́dà tó kàn máa ń bá mi wá bá ti máa níṣẹ́ kan tí mo fẹ́ ṣe nílé wẹ́dà ló kọ́ òun ló bá mi ṣe kínní irin bíi ṣọ́ọ̀bù mi tí mo ti ń tajà so ọjọ́ yìí mo bá ti bá fẹ́ ṣe anything ó ní máa pè bá nídìí carpenter ó ló máa pè wá bíríkìlà ó ló máa pè wá ọmọ yìí ti dára mi tí má dáná oúnjẹ àwọn ọmọ mi ò pèlé àwọn ọmọ mi ti má rí lásìkò mi kékeré gan kò sí bí Àbújá ló wà Àbújá yìí kọ́kọ́ ní ìyá ọmọ ìyá ìwà o mo kọ̀ lu Àbújá ni o ṣé rí ọjọ́ yìí tó mọ kí mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni pé mo ti ń wá ẹjọ́ tó máa dó mi ló ṣe rí ẹ mọ̀ kí n sọ pé jókòjókò máa ṣe gbàlágbájá mú bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọmọ yìí ṣe mi àǹtí ṣeun ọmọ ìdó mi kí n má parọ́ fún yín ọmọ ìdó mi mo sì mọ̀ pé mo dóko ẹ káàbọ̀ sí ètò Gbẹ̀ntórí àti ṣó olúwa ṣe ọmọ àkànjí lórúkọ mi ẹ wò ó story tí mo fẹ́ sọ yìí ẹ̀yin tí ẹ bá mi subscribe sórí YouTube channel mi ẹ ṣé mo dúpẹ́ iná ò ní tó owó yín orí yín ò ní gbàbọ̀dé ẹ mọ̀ pé ọ̀fẹ́ ni subscriber tẹ́fẹ́ subscribe ọ̀fẹ́ ni wọ́n ń gbowó iye dátà tẹ́ fi wò ń bí náà lẹ́ fi wò lọ kódà ibi ìtumọ̀ ń jẹ dátà ju orí YouTube lọ àmọ́ kò sí ní ta fẹ́ ṣe fún yín bá a gún yánú ewé tá a sì bẹ̀rẹ̀ ní èpo ẹ̀pà ẹni tí ó yọ kùkú yó bá a sì gbogbo òòlù gún yán tá a fi gbogbo òòlù ṣe bẹ̀ ẹni tí ò ní rí òwe kankan bù báyìí tí ò ní rí bù kò ní rí bù. ẹ má bínú pé mi ò ṣe fídíò lánàá sórí YouTube I am very very sorry mo busy gan ṣẹ́rí àwọn èèyàn tí wọ́n fẹ́ tán ti place order Supermax ló fẹ́ ló tún gbà gbòòrò àwọn tó ti place order fún detox infection capsule infection powder àwọn diabetes ẹ̀rí àwọn pé mo ti fi lébẹ̀ sí àwọn kọ̀ọ̀kan náà àwọn ọjà yìí kò ń ṣe ẹ̀bí mi I am so busy nínú ọ́fíìsì yìí busy gan so ẹ má bínú ẹ jẹ́ pé ìrìlẹ̀ sòwò méjì kẹrin máa jẹ kan àmọ́ bẹ́ẹ̀ náà ò ṣe ní jẹ kan ẹ̀yin náà lẹ́ẹ̀mọ́ mórí wa torí kó sọ pé inú ìdìbò àìdí máa mórí ya tẹ́ bá ti ń support wa tẹ́ ń rajà lọ́wọ́ wa tẹ́ ń bá wa share program wa tẹ́ ń sọ fáwọn èèyàn ẹ lórí YouTube àǹtí ṣeun Ògbóǹtàn reality show Ògbóǹtàn TV nǹkan kan náà ni ẹ ṣé mo dúpẹ́. ìyá yìí sọ wípé ìyá àgbàlagbà ni o ìyá yìí 62 ni wọ́n ní àtọ́jú méjì bẹ̀rẹ̀ àwọn ọ̀gá àti bọ̀bọ́ ìtì bára wọn sùn so báyìí wọ́n ti pé 64. ṣe rí tí mo bá ń sọ̀rọ̀ torí ẹlòmíì ẹ máa fúnra sáwọn ìyá yín inú kó jẹ́ +2 or -2 ló máa jẹ́ o mo lè ṣe +5 so mo lọ pé story yẹn jọ story ìyá rẹ kó má lọ bá ìyá rẹ jà nínú ilé o ẹ jọ̀ọ́ o àmọ́ ìyá yín gbádùn òkú ọmọ yìí ìyá yìí mo gbádùn òkú ẹ nígbà tí ọmọ yìí tó sí òbò mi sókè ti ṣe nígbà táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ bó ṣe dùn báyìí ní gbọ́dọ̀ àwọn tó kàn àṣokó táwọn òdó láti jọ́ èlò fà wàhálà sínú ara àwọn ọmọ yìí wẹ́dà ló ń ṣe àwọn fẹ́ ṣe bọ́gláàrì ibi ṣọ́ọ̀bù àwọn bí ibi kan ó kàn bẹ̀ àwọn ti ṣe àwọn àpè wọ́n á bá wọn jò ó jẹ́ jọ ọmọ gidi àti ìbẹ̀lẹ̀ bó ṣe máa ń wá nìyẹn ìdámí tó bá ń lọ bí iṣẹ́ ó máa kí wọn máa yà wọ́n mímọ̀ ní kí wá kí ni ó ti pé ń jókòó sọ́dọ̀ àwọn ó ti pé bá jókòó àti ní mọ́mí ẹ̀ fún mínírà kan wọ́n á fún wọn ó máa sanwó o àti pé gbàmí tó wọn mínírà sọ pé ṣé mínírà ló fẹ́ mu ni kò ní jóúnjẹ gidi ni ẹ wo tó fẹ́ dáná fóun òun dágbé ni ó lè sóúnjẹ ni ẹ wo mi lè sóúnjẹ ó ti máa rẹ̀ mí ok má wọrí tó bá ti dàárọ̀ tó bá ti lọ bí iṣẹ́ kó máa bọ̀ ajẹ́ ìyá á jẹun tó bá ti di alẹ́ tó bá ń lọ nígbà míì á yá wọn á gbóúnjẹ fún ìgbà bí tó wọn bá sóúnjẹ wọn lóhùn sóúnjẹ sí wàá jẹ búrẹ́dì àsanwó búrẹ́dì ni o àṣé ìgbà mi ó máa pè òun lórí fóònù pé mọ́mì ṣé kí n rẹ ẹja krókà wá àwọn ọmọ òun kankan ògbó pẹ̀lú òun nìkan lòún dágbé àwọn dé gba tẹ́láǹtì méjì síbi ẹ̀yìn so 3 bed ni àwọn sọ́ọ́ di rúmà pálọ̀ méjì so àwọn gbà yẹn síbẹ̀ so ẹ̀yìn làwọn yẹn máa ń gbà ṣọ́ọ̀bù lòun máa ń gbà yẹn dín tòun so ó ní ọmọ òun nìkan lòun dágbé 3 bed lọ́dọ̀ àwọn ìgbà mi ọmọ yẹn máa wá ìgbà mi tilẹ̀ bá sọ nígbà ilẹ̀ ti sójẹ́ bọ́ sínú yàrá kan kó sùn tiẹ̀
àti bẹ́ẹ̀ lọ. Ìgbà tí ìyá ẹ̀ wá lé gan tí mọ̀mí ẹ̀ wá ó wá mú ìyá ẹ̀ wá rán òun, ìyá ẹ̀ gan òun ju ìyá ẹ̀ lọ. Tí wọ́n ní ẹ ṣé o, wọ́n lẹ́yìn lẹ́yìn bá òun tọ́jú ẹ̀yin lẹ́yìn tẹ́kẹ̀ òun, ẹ ṣé o, ọdún adúró tì yín o. Ó náà sọ fún wọn pé àmì o. Ó náà ti ṣe gbogbo táìmì yìí mi ní tẹ̀sán kò ń fẹ́ du ọmọ yìí. Ó ní àwọn wá di ọjọ́ kan tí gbogbo bàbá ìyá rẹ̀ bá ti yá báyìí máa lọ sí hospital. Tí bá dé hospital wọ́n ní pé kóun máa ṣe exercise. Ó lóun máa ṣe exercise bí òun ti fẹ́ bọ́. Wípé kò tí ẹ̀ yí òun mọ̀ kan tó ṣe òun. So wá ní kídé kan tí ó wá rí lọ online, ọmọ náà lórí ló wá sọ fún òun pé kíní yẹn ní pé ó da pé òun tó máa complain ara ríro bó ṣe gbé wá. Kíní yẹn wá ní pé ó ní ìdí láti bọ́ kán bóun ṣe kán fix ẹ̀ mọ́lẹ̀. Oníṣòwò bó ṣe fix kíní yẹn mọ́lẹ̀. Wọ́n rò pé kí ó bóun ṣe jọ́nà. So bí ara ẹ̀ ṣe ń kan òun lára àwọn ń dìde. Bí ara ọmọ yìí ṣe ń kan òun báyìí lára àwọn ń dìde. Àwọn ni ó ṣe à ń bá wọn ṣe, ó ń bá wọn ṣe. Ìgbà míì tó bá ń gbà mí á bá wọn wo ara o, má bá wọn wo ara àwọn, tá bá wọn wo gbogbo ara àwọn, á bá wọn ṣe. Ó ní àti ṣeun, ó ní mo fẹ́ sọ fún yín ni. Torí àwọn olùmọ̀ máa sọ pé kí ni ìyá àgbàlagbà tí ó ti fẹ́ fokó ṣe. Ó ní wàláhì tàláhì oko wà important nínú ayé gbogbo àwọn. Àwọn àgbàlagbà míì tẹ́ máa rí tó kọ́ máa darúgbó máa ti dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀. Oko kì í jẹ́ kéèyàn gbó o, àrejò oko ló máa jẹ́ kéèyàn gbó. Ó ní àti ṣe mọ̀ pé iṣẹ́ tí oko ń ṣe lára kò kéré. Ó ní ọmọ yìí ó ṣàmà mú òun ọmọ bóun ṣe kí ní exercise yẹn ibi tára àwọn tí ń dìde nìyẹn. Ó ní ọjọ́ yìí òbí tó bóun ṣe exercise yẹn tán bóun òun ṣe fẹ́ sọ wúkọ́ ọmọ ìwà dùn. Ṣé mọ̀ kò sí sọ lẹ́nu òun lẹ́nu. Ó ní òun ṣàwò pé kí lóun fẹ́ ṣe. Ìgbà tó ọmọ yẹn lọ tán ara òun ṣáà balẹ̀. Ó ní bóun ṣe ra rọ́ọ̀bù nìyẹn. Òun dẹ́ ní rọ́ọ̀bù yẹn òun ọ̀bẹ tún lọ́gbà tóun wẹ̀tàn òun rọ́ọ̀bù gbára àwọn ọwọ́ rọ́ọ̀bù yẹn nǹkan fi pa ojú ara àwọn ni. Ó bẹ̀rẹ̀ sí ń tà wọ́n títa ilé ló tà wọ́n tóun fi sùn. Nígbà tó ọjọ́ kejì tóun ṣe tán bọ́mọ yìí ṣe dé nìyẹn. Bó ṣe dé ẹ̀mí ìwọ̀n ògbé mọ́. Báwo wá lòun ṣe wá sọ fún un táwọn sì pé àwọn bára wọn sùn. Àwọn test kan tóun lọ ṣe last òun wá sọ fún un pé àbúrò gbọ̀ngàn tó yẹ àwọn dókítà yìí sọ ni. Ó wá ní kí ni wọ́n sọ màmí. Ó wá ní mọ́mí ló máa ń pè wọ́n mọ́mí or màmí or mọ́mí. So ìgbà bí táwọn bá wẹ̀tọ̀ táwọn bá wọlé táwọn bá rọ́ṣọ mọ́ra táwọn cream tó bá wọlé àwọn ò ní sọ pé ó ṣe wọlé because ọmọ yìí so decent. Wọ́n ní àwọn bá ní orúkọ tó ń sọ ni wọ́n sọ fún òun wípé káwọn ní ìbálòpọ̀. Ibo ni káwọn ti bẹ̀rẹ̀ ìbálòpọ̀. Ló bá ní mọ́mí òun náà fẹ́ sọ fún yín wípé ẹ̀ tí ìkọjá ẹni tó ní ìbálòpọ̀ ní tọkọ àwọn ti kú láti ọdún 10 okó kọ̀ọ̀kan òkun òbò àwọn. Ló bá ní láti tẹ́yìn ìtọ́kọ yín ti kú ẹ̀ẹ́dókò kọ̀ọ̀kan àwọn ẹ̀ẹ́bọ́kù kọ̀ọ̀kan ní wọ́n ní òun fa sickness tó ń tẹ̀ ń síkì. Ok òun ní ọ̀gá kan bí a kò sọ fún wọn pé ẹ̀yí jọ máa jáde. Wọ́n á ní ṣé bí àwọn ọ̀gá yẹn kọ́ máa lọ máa sọ̀rọ̀ àwọn èèyàn láṣìírí náà ni àwọn èèyàn láṣìírí ni. Ó ní òun bá sọ bẹ́ẹ̀ fún ló bá lọ. Ó ní àwọn sá sọ bẹ́ẹ̀ pé àwọn ò fẹ́ ní ọ̀n láti ta kìnìún kan wọ́n á sọ bẹ́ẹ̀ fún. Wọ́n ní pé ẹni náà dẹ̀ dá wọ́n dẹ̀ náìsì o kó bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sóhun àwọn náà ṣe máa ń ṣe sóhun ọmọ ẹ̀ wá lọ. Ó náà wò yá ọmọ yìí ó ti rí àwọn bí ìyá báwo náà ṣe máa. Ó náà wá ṣe voice note fún pé ṣé wò ó lè bá mi ṣe ni. Àwọn kan sọ bẹ́ẹ̀ fún pé ṣé wò ó lè bá mi ṣe ni. Ó wá kò dáhùn bó ṣe di ọwọ́ rọ̀lẹ́ ó lọlé ní kìnìún bó ṣe di ọwọ́ alẹ́ pátápátá ṣe pé òun sẹ́ni pé ṣé wò ó lè bá mi ṣe ni. Ó wá padà dé wá tó wá padà dé báyìí ó wá wò ó ní mọ́mí mo rí mẹ́sẹ̀jì yín ó lè bá yín ṣe. Ó náà wọ́n ní pé tó bá mi ṣe mi ò disturb ẹ kó má máa rí mo disturb ẹ kó má ṣe kinní kan agreement náà lèmi àti ẹni lẹ́ẹ̀kọ̀ọ̀kan so that ara àwọn yìí àti ẹ̀túká. So ẹni tó bá ní kó fẹ́ bá mi wá nísìnyí tó bá náà rojọ́ káàkiri pé òun bá ya kan ṣùgbọ́n owó tó dúró yìí mọ̀ pé ò lè rojọ́ kiri ló ṣe ní pé wọn ò ní rojọ́ káàkiri ó náà ti sùn. Ìjọ náà bó ṣe báwọn ṣe ní wọ́n á ní pé ṣé ká bẹ̀rẹ̀ lénìí ni báwọn ṣe jọ sọ̀rọ̀ náà nìyẹn. Àwọn á ní kò sí wàhálà tó wá lè tó ẹ pé wọ́n máa bẹ̀rẹ̀ lénìí ó náà ti ṣeun. Ó bá lóun bọ̀ ló bá lọ gbà tó máa padà dé. Ó máa padà dé láti mọ̀ pé ó ti wà mọ̀ pé ó ti mú ọtí bọ̀ náà pé ó mú ọtí púpọ̀ náà. Ló wá ní ok òun á gbóúnjẹ fún un ó jẹun àwọn ti wẹ̀ táwọn wẹ̀ wọlé gbà tó wọlé ó jókòó síbi iṣẹ́ àtọwà lọ́dọ̀ àwọn. Wọ́n ní máa bọ̀ lórí bẹ́ẹ̀dì wọ́n ní ojú ìtì níjọ láwọ̀kọ́ yẹn wọ́n ní àmọ́ àwọn táwọn fẹ́ ṣe nǹkan kò lè gbójú òtí àwọn but àwọn ò lọ́pṣọ̀n káwọn jẹ́ tún try ẹ̀ wò. Wọ́n ní bó ṣe wọlé nìyẹn bó ṣe wá sórí bẹ́ẹ̀dì nìyẹn àwọn apaná tí
ṣé ọmọ ìka àwọn ní ìtọ̀ sókè. Ìgbà tó kọ́kọ́ tó dé táwọn fẹ́ bẹ̀rẹ̀ ó jókòó sórí ṣíà, àwọn sọ pé kó máa bọ̀, ó ṣà ń tẹ fóònù ẹ̀, ojú ń tì í, wọ́n ní kó tó bá ṣe tán máa bọ̀ lórí bẹ́ẹ̀dì. Àwọn á sùn, àwọn ti wọ singlet kan àwọn wọ́ sùn, àwọn á paná àtàwọn paná. Ok, òun ló paná torí àwọn ní pé wá ti fẹ́ sùn kó máa bọ̀, ó wá paná láàrọ̀ ògiri. Ó kó burúkú ń bẹ ní abẹ́ ọmọ yìí. Àti ṣeun tí ọmọ yìí kó àwọn ní ìtọ̀ sókè, àsìkò lè kó tàwọn sókè òtúrí 62 làwọn 62 years làwọn tàgbà táwọn sọ ẹ̀. Ó ní bọ́mọ ìṣe tó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ló dún àwọn débi pé wọ́n náà ti ṣeun. Wọ́n ní ẹ̀kọ́ tó ara ṣe, ó ní tó bá ti ṣe báyìí ara àwọn ṣe kán, ara àwọn ṣe kán. Ó ní 10 years ago tọkọ àwọn ti kú lélẹ̀ táwọn sọ ẹ̀. Kọ́kọ́ àwọn tó kú gan náà èmi láwọn bára wọn sùn, ọkọ àwọn jọ àwọn lọ púpọ̀. Oko bàbá ò dìde mọ́, bàbá táwọn sọ ègo ó gba bí 20 years lọ́wọ́ àwọn. Ó ní so bàbá kú at the age of bí i 70 kan tó kú, bàbá kú àbí 60 something ni bàbá kú. So àwọn yóò làwọn ti súnmọ́kùnrin gbẹ̀yìn, àwọn súnmọ́kùnrin. So bàbá yẹn bí i 75 ní bàbá yẹn kú. So àwọn súnmọ́kùnrin àwọn òṣèré wọ́n ní àwọn òkè tómi kí àwọn mọ́lẹ̀ ní wọ́n á ṣe ó ń dùn àwọn o, àmọ́ ọmọ yìí ó dùn àwọn oúnjẹ náà. Nígbà tó wá ṣe tó dáa ló wá dìde, pàtó dìde ó wá sùn, pàtó sùn. Nígbà tó di ìdájí bí abẹ́kọ̀ bíi 4 torí ó máa ń tètè tó bá sùn yàrá kejì kan lọ́dọ̀ àwọn ó máa ń tètè jíde ńlẹ̀ bí 5 ó ti dé náà ó ti ṣe àwọn ọ̀nà tuntun máa fẹ́ máa ṣe, ó ti gbálẹ̀, ó ti bọ́ sí kitchen, ó ti dọ́ni, ó máa bẹ̀rẹ̀ pé mọ́ mi ṣe kí ni ká sì lọ́la àwọn tí wọ́n á jẹ so ó máa ṣe bí ọmọ àwọn ni ó yẹ kó yà wọ́n lára àbí kó yà wọ́n lára láti pé òun àbí wọ́n ṣe. Wọ́n ní bójú bẹ́ẹ̀ ọ̀dàjì báyìí àwọn kọ́ ọ̀hún fẹ́ sún síbi okó ẹ̀ bá wọn rí pé nǹkan ọmọkùnrin ẹ̀ dìde. Àwọn tó wá súnmọ́ bọ́mọ tó ṣe kó fáwọn ní lọ́wọ́ ọ̀dàjì nítorí ọ̀dàjì yẹn làwọn ṣẹ̀ wá enjoy. Alákọ̀ọ́kọ́ yẹn ó ní bó ṣe ń wọlé ó ní ń dùn àwọn ó ń ṣe kínní ó ní ọmọ yẹn ní okó lọ́wọ́ ó ní ó dùn àwọn débi pé nígbà tó wá dùn àwọn tó ń dàjí yẹn ọjà wọn jọ nítorí Ọlọ́run ò ní tú ẹ láṣìírí ò ní sẹ́ẹ̀sìn o, má jẹ́ kẹ́ni kankan mọ̀ ládùúgbò yìí o, má fi mí sẹ́ẹ̀sìn o. Ó sọ pé mọ́mí yẹn má sọ bẹ́ẹ̀ ẹ save ní àjọ má fi mí sẹ́ẹ̀sìn o. Nígbà wọn ṣe sọ nìyẹn ó ní àǹtí ṣeun láti gbà yẹn báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní dùn ara wọn nìyẹn. Wọ́n ní ìgbà míì jọ Sunday ìgbà míì táwọn bá ti lọ sí ṣọ́ọ̀ṣì táwọn bá ti dé báyìí mọ́mí ṣe wà ní tó ní àwọn wà níbẹ̀ wọ́n á ti ṣe oúnjẹ lẹ̀ wọ́n ti bá ara gbò ní kí méjì ló máa bá ara sẹ́gbẹ́ kan wọ́n á sọ ẹbẹ̀ sùn fún wọn ṣe tó bá ti jẹ́ tọ́ báyìí láti sì tinú báyìí wọ́n máa ti lẹ̀kùn lẹ́yìn kò sí kó máa kan lẹ̀kùn dọ́là àwọn oníṣílẹ̀kùn fún ẹ̀. Wọ́n ní ọmọ yẹn kọ́kọ́ máa mú yan àwọn náà ó kọ́ máa ọmọ ìlú kan báwọn ṣe mú okó wọ́n ní láti 2 years bẹ́ẹ̀ làwọn ti dún ní àjọṣepọ̀. Ìgbà tí ilé ẹ̀ dì gan àwọn ní kó máa bọ̀ ó ní táwọn ọmọ wọn bá wá ń kọ́ táwọn ọmọ wọn bá wá náà bí ọmọ wọn wá láti travel jọ méjì wọ́n ti lò jọ mẹ́ta wọ́n ti lò ṣé jọ méjì jọ mẹ́ta ló fẹ́ pa àwọn kú. Wọ́n náà kọ́ àwọn òkú tó mọ̀ ìbá máa rí nǹkan báwo làwọn ṣe fẹ́ ṣe ní nǹkan táwọn kan rò lọ́kàn nìyẹn. Gbogbo ẹ̀mí táwọn bá wo ọmọ yẹn báyìí àwọn tó wà ní 64 báyìí o bó táwọn bá kàn wo ọmọ yẹn báyìí wọ́n ní táwọn tó mọ̀ ọmọ ìbá máa rí báwo làwọn ṣe fẹ́ ṣe. Ó ní because àwọn ò tiẹ̀ lè dúró oṣù kan láì mọ́ du ọmọ yìí. Ó ní nǹkan tó máa sọ ó ní àwọn ó ní bó ṣe wá ń dóhun tó yìí ó ní ọmọ yóò rí àwọn fínrí kò torí ẹ̀ tó bá ń bọ̀ tó fẹ́ ra nǹkan wálé kò torí ẹ̀ máa ra nǹkan wálé ó ti ra sọ fáwọn rí. Ó ní nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ṣé láwọn ọmọ ọ̀sìn yìí torí mo rí lábẹ́ comment section táwọn kan sọ pé àǹtí ṣeun àwọn fẹ́ ọmọ kékeré àwọn fẹ́ àgbàlagbà àwọn tó sọ́kọ́ àwọn fẹ́ àgbàlagbà yẹn sugar mummy ni wọ́n wá tí a máa fún wọn lówó. Eléyìí ó ní ọmọ yóò bíìlì àwọn rí táwọn bá wọ pé okay boxer pé káwọn ra boxer àwọn làwọn máa ń rà fún kò bíìlì àwọn rí. Táwọn bá sọ pé lágbẹ́já o ò ní ìdí kíní kan á ní òun ò ní ìdí òun wà okay kò bíìlì àwọn rí. Wọ́n ní ó tún máa ra nǹkan fáwọn ó ní bòtí àwọn ọmọ kékeré ìsìn yìí bó ṣe máa bíìlì ẹgbà ẹgbówó lọ́wọ́ ẹ̀ ló máa wá káàkiri. Ìyá yìí èmi mo sọ fún mi pé mọ́mì yìí wọ́n ra àgbo lọ́wọ́ mi wọ́n ra always guide lọ́wọ́ mi wọ́n tún ti ra supermax lọ́wọ́ mi wọ́n ti ra supermax wọ́n ti ra lọ́wọ́ mi. Ta ni wọ́n rà fún supermax mẹ́ta ni wọ́n rà 25,000 mẹ́ta ló jẹ́ bẹ́ẹ̀ 75,000 ni wọ́n rà nítorí ọmọkùnrin.
ó ti lọ́jọ́ ìgbàjì tipẹ́tipẹ́ lọ́wọ́ mi ó ní tó bá ọ̀nà àwọn máa ń gbé fún àárọ̀ bẹ́ẹ̀ ó máa mú alẹ́ ó máa mú bẹ́ẹ̀ ó ní kò sí tó bá pàdé obìnrin lẹ́nu tó fẹ́ máa fẹ́ ó máa mọ́ sọ́dọ̀ àwọn mọ́mí ẹni tó fẹ́ fẹ́ lọ́nà àwọn òde fọwọ́kọ̀ spiritually àwọn tí ń gbé làwọn tí ẹ mọ̀ ó láwọn kọ́ mọ̀ pé tó bá má rí ó sì kéré ọmọ tá à ń sọ yìí kò tí ì pé 25 báyìí àbí bẹ́ẹ̀ kó 25 báyìí bẹ́ẹ̀ ó sì pé 25 báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ gbé ọmọ kékeré ni ó ní àwọn ó ní respect kù táwọn bá tó ní tó bá ṣe àwọn bóyá ó ṣe nǹkan kan táwọn ní pé bí àwọn mímọ́ bóyá kò ṣe ọkọ̀ àwọn ní ó gbọ́ kí ní kà bẹ́ẹ̀ kó gbéṣẹ́ fún wọn ti wọ̀ pẹ́ta àwọn lórí ìsúnmọ́ wa mọ́mì ọmọ yín ṣe báwọn akíló tó ṣe lùkọ̀ báyìí kí ní táwọn máa bínú báyìí ó ló máa bẹ àwọn ni ẹ má bínú kò sọ pé ṣé mo bá yín láti ṣepọ̀ ó ní ọmọ yìí ò ní ọ́ta ẹ̀ kò tí ì rí àwọn fínrí táwọn ti mọ̀ onígbà míì báyìí ó máa sọ fún wọn pé mọ́mì ẹ̀ ká ṣe onígbà míì táwọn bá rí àwọn style mélòó tó máa sọ nǹkan mélòó ní online báyìí wọn á mú ojú òde àwọn lè ṣí ẹ̀ sí nígbà báyìí ti ṣí ẹ̀ sí ẹ̀ tó ti wò tọ́ báyìí ó máa delete ẹ̀ immediately ló máa delete ẹ̀ táwọn bá sọ̀rọ̀ fún mi immediately ló máa delete ẹ̀ immediately ló máa delete ẹ̀ ó ní jókòó àwọn sọ fún mi pé kó jẹ́ káwọn gbé kámẹ́rà sílẹ̀ pé táwọn bá ṣe tọ́ fẹ́ wò ó ló sọ pé ó ní sọ pé ẹ̀yìn náà kó má wọrí ó lé àwọn dẹ̀ gbé fóònù àwọn sílẹ̀ bọ̀ táwọn dẹ̀ ṣe tán táwọn dẹ̀ wò ó àwọn dẹ̀ rẹ́rìn àwọn dẹ̀ delete ẹ̀ ó ní kò tí ì ṣe pé bí àbí ẹ̀hàn kan táwọn ṣe ń sọ̀rọ̀ yìí ó mọ̀ gidi ni ó ní àwọn ọmọ tó bá mú òbò àwọn tó bá bẹ̀rẹ̀ sí ńlá òbò àwọn báyìí a máa la ni a máa ní àmọ́ mi ṣe láìkẹ́ ó nígbà tó yá oríkì àwọn sọ pé tó bá ti ń dún àwọn kó máa dárúkọ oríkì àwọn torí ọkọ àwọn tó kú oríkì àwọn náà máa ń pè tó máa ń dún àwọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni pé ọkọ àwọn wò pé àwọn lọ o wọ́n dẹ̀ bless wọn pẹ̀lú ọmọkùnrin yẹn oníṣẹ́ òní àwọn lára àwọn regret pé àwọn bá ní àjọṣepọ̀ rí wọ́n láti ṣe àwọn ọmọ yìí náà wọ́n gòjò àwọn náà jẹ́ ìgbádùn wọn àwọn àgbàlagbà náà àwọn náà nílò oko àgbàlagbà mi tó wọn máa síkì wẹ́rẹ́wẹ́rẹ́ oko tí ò rí do òun ló fà bàbá ìyá ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o now back to my own advice to you people ẹ̀yin àgbàlagbà kò ṣe pé torí pé àti wá sọ báyìí kí wọ́n máa bá àwọn ọmọ kéékèèké tí wọ́n níyàwó ńlé tí ọmọ kékeré kan bá fẹ́ toast yín ẹ wúrú ọmọ kékeré tó jẹ́ tí ìṣètò ó máa ṣe fídíò yín a máa fi wá máa tẹ̀ yín àgbàlagbà tí ó gbádùn oko ní ọjọ́ alẹ́ yóò lówó lọ́wọ́ o bẹ́ẹ̀ ni tó bá lówó lọ́wọ́ tó kọ́lé tó wà òkè wọ́n ní wá ti gba rúùmù wàá pè ní kó wá bẹ́ẹ̀ nínú rúùmù tó bá bẹ́ẹ̀ rúùmù ẹ máa jọ enjoy ara yín bẹ́ẹ̀ ni àmọ́ ìyẹn àgbàlagbà tó kàn máa lọ nílé torí mo ti rí èèyàn tó yẹ pé wọ́n sọ fún mi pé lóun ló ju àwọn tí àwọn lọ sínú ilé èèyàn tó níyàwó ńlé àgbàlagbà ó lọ sínú ilé ọmọ kékeré tó níyàwó ńlé kó sọ pé ìyàwó òun travel ìyàwó aka ẹ̀ mọ́ bẹ́ẹ̀ yàyẹ gẹ́yìn wọn sọ pé kó wọn máa fi yín sí ẹ̀sìn báyìí kó wọn máa fi yín sí ẹ̀sìn báyìí wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó gbẹ́gò tó gbẹ́jì ẹni tó ṣubú lẹ́rẹ̀ náà kò dá lápá Ọlọ́run yanjú ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì. Thank you for watching this wonderful story ẹ má bínú o mò ń bọ̀.